Kú dédé àsìkò ìgbòho bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà olùfẹ́wọ́ wọn aláàánú wa ibi ìsádi wa àdúpẹ́ fún àánú àti ojú rere ńlá àlàsí àrígbà láti rí ọjọ́ ẹtì èyí tí ó kẹ́yìn nínú oṣù ìkọkànlá àdúpẹ́ àánú tí ẹ fi pa wá mọ́ ọ̀pọ̀ omi ló sàn kọjá abẹ́ afárá ṣùgbọ́n àánú yín gbé wa ró àánú yín sọ wá di èní a sì gbàdúrà wípé gbogbo tó ń jẹ́ ẹtì nínú ayé wa ẹ̀yin Olúwa yóò mú kúrò ẹ ò mú ẹtì kúrò ẹ ò fún wa ní àṣeyọrí tí ó yanrantí àti ọ̀rọ̀ tí a ò gbọ́ lè ní yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere a ò jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ẹtì ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá àkòrí tí a ò gbéyẹ̀wò sọ pé ìyìn àti ìjọsìn ìyìn àti ìjọsìn a mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkarùn ẹsẹ̀ ìkeje orin Dáfídì orí ìkarùn ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n bí ó ṣe ti èmi yóò wá sí inú ilé rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ nínú ẹ̀rù rẹ̀ ni èmi yóò tẹríba sí ìhà tẹ́ḿpìlì mímọ́ rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Kíróníkù kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹfà dé ìkẹtàlá Kíróníkù kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹfà dé ìkẹtàlá Sólómọ́nì sì lọ sí ibi pẹpẹ idẹ níwájú Olúwa tí ó ti wà níbi àgọ́ ó sì rú ẹbọ ẹgbẹ̀rún ẹbọ sísun lórí rẹ̀. Ní òru náà ni Olúwa fi ara hàn Sólómọ́nì ó sì wí fún un pé béèrè ohun tí èmi yóò fi fún ọ. Sólómọ́nì wí fún un pé ìwọ ti fi àánú ńlá hàn bàbá mi o ó sì ti mú mi jọba ní ipò rẹ̀. Nísinsìnyí Olúwa Ọlọ́run jẹ́ kí a mú ọ̀rọ̀ rẹ fún Dáfídì bàbá mi ṣẹ nítorí tí ìwọ ti fi mí jọba lórí àwọn ènìyàn tí ó pọ̀ bí erùpẹ̀ yìí. Fún mi ní ọgbọ́n àti ìmọ̀ nísinsìnyí kí èmi kí ó lè wọ ilé kí n sì máa jáde níwájú ènìyàn rẹ nítorí ta ni lè ṣe ìdájọ́ ènìyàn rẹ yìí tí ó pọ̀ tó báyìí. Ọlọ́run sì wí fún Sólómọ́nì pé nítorí èyí wà ní àyà rẹ tí ìwọ kò sì béèrè ọlá ọrọ̀ àti ọlà tàbí ẹ̀mí àwọn ọ̀tá rẹ bẹ́ẹ̀ ni o kò tilẹ̀ béèrè ẹ̀mí gígùn ṣùgbọ́n o béèrè ọgbọ́n fún ara rẹ kí o lè máa ṣe ìdájọ́ àwọn ènìyàn mi lórí ẹni tí mo fi ọ́ jọba. Nígbà náà a ó fi ọgbọ́n ohun ìmọ̀ fún ọ èmi yóò fún ọ ní ọrọ̀ ọlá àti ọlà irú èyí tí ọba kan nínú àwọn ènìyàn tí wọ́n wà síwájú rẹ kò tí ì rí bẹ́ẹ̀ ni lẹ́yìn rẹ kì yóò sí ẹni tí yóò rí irú rẹ̀. Wáyé ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Àwọn kìrìsìtẹ́nì kan máa ń pẹ́ dé ilé ìjọsìn nítorí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní múra láti lọ sí ilé ìjọsìn nígbà tí ìyìn àti ìjọsìn bá bẹ̀rẹ̀. Wọ́n gbàgbọ́ pé ìwàásùn ni ìsìn tó jẹ́ kókó. Èyí kì í ṣe òtítọ́ o. Ìjọsìn jẹ́ apá kan tó jẹ́ kókó nínú ìsìn. Ìdí nìyí tí ìsìn ìjọ fi sábà máa ń jẹ́ ìsìn ìjọ. Orin Dáfídì orí kejìléníogún ẹsẹ̀ ìkẹta ó sọ pé Ọlọ́run ń gbé nínú ìyìn Ísírẹ́lì láti ìbẹ̀rẹ̀ ìsìn ìjọ. Ọlọ́run ti ń rìn. Àwọn kìrìsìtẹ́nì tí ó mọ èyí wọ́n máa ń tètè lọ sí ìjọ lásìkò nítorí wọ́n mọ̀ pé nígbà tí ìyìn àti ìjọsìn bá ń lọ lọ́wọ́ wọ́n lè gbọ́ láti ọ̀dọ̀ Olúwa kí wọ́n sì gba ìfọwọ́kàn láti ọ̀dọ̀ rẹ̀. Ó ṣeni láàánú o pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run kì í mú àsìkò ìyìn àti ìjọsìn ní pàtàkì. Nígbà tí àwọn akọrin bá ń kọrin tí wọ́n ń kọrin ìyìn tí wọ́n sì yin Ọlọ́run ọ̀pọ̀ àwọn olùṣọ́ àgùntàn wọ́n sì jókòó sínú ọ́fíìsì wọn wọ́n ń kọ lẹ́tà wọ́n sì ń pàṣẹ nítorí wọ́n rò pé apá ìsìn tó ṣe kókó jùlọ kò tí ì bẹ̀rẹ̀. Ní ìgbà tí wọ́n yóò fi dé pẹpẹ ìsìn ti fẹ́ẹ̀ tán nítorí èyí tó jẹ́ gbòógì ìsìn ní àkókò èyí tó jẹ́ gbòógì nínú ìsìn ní àkókò ìyìn àti ìjọsìn. Tí o bá jọ́sìn fún Ọlọ́run gidigidi ìwọ yóò rí i lójú iṣẹ́. Nígbà tí àwọn onígbàgbọ́ bá mọ̀ pé wọn kò lè ṣe ohun kan láìsí Ọlọ́run. Ìwé Jòhánù orí kàndógún ẹsẹ̀ ìkarùn-ún wọn kò ní pa àkókò ìyìn àti ìjọsìn jẹ fún ohunkóhun. Nínú bíbélì kíkà tòní ìyìn àti ìjọsìn jẹ́ fún ohunkóhun. Nínú bíbélì kíkà tòní bíbélì sọ fún wa pé Sólómọ́nì
ó ń jọ́sìn fún Ọlọ́run nípa rírú ẹbọ ẹgbẹ̀rún sí i. Ó jẹ́ ọ̀nà ìjọ́sìn irúfẹ́ èyí tí àwọn ènìyàn tí ó yí ká kò tí ì rí tẹ́lẹ̀. Ní òru ọjọ́ yẹn, Ọlọ́run bẹ̀ ẹ́ wò, ó sì wí fún un pé kí ó béèrè ohunkóhun tí ó bá fẹ́. Sólómọ́nì béèrè fún ọgbọ́n ìmọ̀ kí ó bàa lè sin Ọlọ́run ní ọ̀nà tó yẹ kí ó sì sìn ín. Bíbélì sọ pé Ọlọ́run mú ìbéèrè rẹ̀ ṣẹ o, ó sì fi àwọn ìbùkún mìíràn kún un. Bíbélì náà tún sọ pé ṣáájú rẹ̀ kò sí ẹni bí rẹ̀, àti lẹ́yìn rẹ̀ kò lè sí ẹnikẹ́ni bí rẹ̀. Ìwé Kíróníkù kejì orí ìkíní ẹsẹ̀ ìkejìlá. Olùfẹ́, jẹ́ kí ó jẹ́ ojúṣe fún ọ láti má ṣe pàdánù èyíkéyìí àǹfààní láti jọ́sìn fún Ọlọ́run nípa jíjó àti nípa kíkọ àwọn orin ìyìn sí orúkọ rẹ̀. Pàápàá ní àsìkò ìsìn nínú ìjọ, tí o bá kọrin tí o sì jó fún un déédéé, yóò yà ọ́ sọ́tọ̀ fún ìsọdi ńlá. Ẹ̀wẹ̀, tí o bá rò pé o ti tóbi jù láti jó fún Ọlọ́run, láti jó níwájú rẹ̀ tàbí jọ́sìn fún un kí o fi ọpẹ́ fún un, òun náà yóò rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ó ti tóbi jù fún láti gbé ọ sókè. Kókó ọ̀rọ̀: àsìkò ìyìn àti ìjọ́sìn jẹ́ apá kan gbòógì nínú èyíkéyìí ìsìn ìjọ. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti mú àsìkò orin àti ìjọ́sìn ní òkúnkúndùn, láti lè máa gbọ́ kódà ṣáájú kí ọ̀rọ̀ tó wá. Olúwa fún wa ní oore ọ̀fẹ́ o. Ẹ má ṣe jẹ́ ká kọ ìjọ́sìn sílẹ̀ mọ́. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti mú ní òkúnkúndùn. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Má bá mi like, máa share, kẹ́ máa comment nípa ìkẹ́ àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí. Ọlọ́run yóò tẹ́tí sí àdúrà yín. Ó dàbọ̀.